ajá pẹ̀lú rámọ́nì àti sọ́wọ́dì kan káwọn èṣù bí èèyàn bí èṣù kan máa ṣe tú wọn ká kí wọ́n pẹ́ fúnra pẹ̀lú rámọ́nì káwọn èèyàn bí èṣù kan máa ṣe tú wọn ká. Àríkẹ́ ẹlẹ́ àmọ́wó ajára pẹ̀lú rámọ́nì àti sọ́wọ́dì kan káwọn èṣù bí èèyàn bí èṣù kan máa ṣe tí wọ́n ká kí wọ́n pẹ́ fúnra wọn. ajára àti rámọ́nì àti sọ́wọ́dì kan káwọn èṣù bí èèyàn bí èṣù kan máa ṣe tí wọ́n ká kí wọ́n pẹ́ fúnra. sábà bèrè bọ́lá ọlọ́run ń gbé ẹ ó pe sọ́mọ ni. ẹ̀rí sọ ṣé ká sọ òtítọ́ ó tún jù bẹ́ẹ̀ lọ Àjàrà ibi yòówù tífẹ̀ bá ń gbé ilé ọlọ́run ni. Àjàrà pẹ̀lú rámọ́nì ẹ bára yín ló fẹ́ o kọ́lọ́hún kó lè bá yín gbé pẹ́ nínú ìfẹ́. Àjàrà pẹ̀lú rámọ́nì àti sọ́wọ́dì kan ẹlẹ́rìn dòdò èṣù bí èèyàn bí èṣù kọ́ bá wà ṣètò ọkà. kí wọ́n pẹ́ fúnra. Àjàrà borúkà ìgbéyàwó ṣe rí àmì ìfẹ́ kan ni wà rí pé kò níbi tó ti bẹ̀rẹ̀ kò dẹ̀ níbi tó pin ìfẹ́ yín Àjàrà pẹ̀lú rámọ́nì ẹ má jẹ́ kó níbi tí ó pin sí títí ayérayé o. Àjàrà pẹ̀lú rámọ́nì àti sọ́wọ́dì kan káwọn èṣù bí èèyàn bí èṣù kọ́ máa wà ṣe tí wọ́n ká kí wọ́n pẹ́ fúnra. Ó yá Saoty ti gbé ṣe ẹni bá ṣe ń gbé. Saoty ti gbé ṣe ẹni bá ṣe ń gbé. Akọrin tó ní ìtumọ̀ tó sì mọ́gbọ́n wá. Ọlá ó ṣe pin tó ń sanwó Àjàrà àrígáde. Ọlá ṣe ìpín o Àṣàbí ń sanwó Àjàrà àrígáde ẹlẹ́mọ̀ ó ní Saoty tí bẹ́ẹ̀ ṣe ẹ̀ẹ́dẹ̀ bá ṣe ń dé. Akọrin tó ní ìtumọ̀ tó sì mọ́gbọ́n wá. Orin tí a fi ń jáwọ́ tó ti sùn nínú akọrin. Ó ti pẹ́ tá a ti ń bá a bọ̀ bàbá bíbù Ọlọ́run ṣe pin Àṣàbí adé o wọn ló ti pẹ́ tá a ti ń bá a bọ̀ bàbá bíbù bàbá bíbá bàbá òní máa bò bò bàbá máa bò bá. Ọlọ́run ṣe pin sanwó mi Àṣàbí adé Àṣàbí Ọlọ́run ṣe pin sanwó mi Àṣàbí adé owó nìtàn lọ́wọ́ rẹ̀ Àṣàbí adé ọlá ò nìtàn lọ́wọ́ rẹ̀ Àṣàbí adé Àṣàbí o ọlá ò ṣe bí kan ọlá ò ṣe pin Àṣàbí adé Àṣàbí ọlá ò ṣe bí mi Àṣàbí o Àṣàbí o Àṣàbí o ìyá Àṣàbí ń sanwó ẹ̀ Àṣàbí o ìyá Àṣàbí láti kú tẹnu ó sanwó Àṣàbí fún mi Àṣàbí o Àṣàbí o Àṣàbí o. Màmá kan ni màmá kan wo Kútọ́nù connection òyìnbó ní rice àwọn òyìnbó ní ìrẹsì nínú mo ní mo fẹ́ ra ráìsì o
Yé wọn ní kí n bá wọn ra àròsọ. Wọ́n máa ní kí n bá wọn rọ fada. Èmi wá ní nítorí kíni wọ́n ní kékeré àròsọ. Ńlá fada tó bá ti dómi a sì máa wú. Gbélété tó bá ti dómi a sì máa wú. Màmá kan o. Tó bá ti dómi a sì máa wú o. Gbélété tó bá ti dómi a sì máa wú. Dangote mo kí ẹ. Dangote mo mọ iye sẹ́lẹ̀ náà mi ni o máa ṣe o Dangote. Ramkas Venture Rahimi Kasimu mi aláṣẹ Ramkas Venture o ṣe. Ramkas Rahimi Kasimu distributor flour Ramkas Venture Beni Rahimi Kasimu Ramkas Rahimi Kasimu Ramkas Rahimi Kasimu Ramkas Rahimi Kasimu Ramkas Rahimi Kasimu ni Ramkas distributor of flour Rahimi Kasimu distributor of flour Sanwó Arewa Abiodun Rahimi Kasimu Rahimi Kasimu ni Ramkas Our First Ladies Club First Ladies Club Alhaja Bimbo ni Magi àtàlájára mọ́sá mi. Bimbo san owó mi Sàlámì Abíọ́dún. Bimbo owó ní san lọ́wọ́. Alájára mọ́sá láì mi. Olórúkọ ìyá mi ni. Rámọ́sá. Òyìnbó ni Màgí olórúkọ ìyá mi. Òyìnbó ní provision ni ìyá àbèjì Lagos mother. Ẹ jẹ́ n kí Rámọ́sà olórúkọ ìyá mi. Rámọ́sà ìyá mi náà ni. Ìyá mi náà ni. Ìyá mi náà ni. Ìyá mi náà ni. Ó ń jórúkọ ìyá mi. Ìyá mi náà ni. Rámọ́sà láì mi. Ìyá mi náà ni. Òyìnbó ní provision. Ìyá mi náà ni. Èèyàn alájà ọ̀la ò ṣe é pín. Ìyá mi náà ni. Èèyàn alájà bí ń bọ̀. Ìyá mi náà ni. Èèyàn alájà tùsùmájì. Ìyá mi náà ni. Tùsùmájì ọ̀yìnlá ń gáàsì. Ìyá mi náà ni. Rámọ́sà láì o. Ìyá mi náà ni. Rámọ́sà láì. Ìyá mi náà ni. Èèyàn aláṣẹ simsad. Ìyá mi náà ni. Ìyẹn òyìnbó elépo ni. Ìyá mi náà ni. Báńkì ìyá àṣàbí. Ìyá mi náà ni. Báńkì ìyá àṣàbí o. Ìyá mi náà ni. Rámọ́sà láì mi. Ìyá mi náà
mi Alhaji Sheikh Bola Aziz awo Al-Mustajab Sheikh Bola Aziz Abdullah Aziz olórúkọ mi gbogbo Aziz tí mo mọ̀ ọmọ ọlọ́lá ni wá. Sheikh Bola gbogbo Aziz tí mo mọ̀ ọmọ ọlọ́lá ni wá. àríṣe kọ́lá kan Aziz ọmọ ọlọ́lá ni wá. Sheikh Bola Aziz ọmọ ọlọ́lá ni wá. èmi kan Aziz Arewa ọmọ ọlọ́lá ni. gbogbo yín ẹ̀jẹ̀ ló máa jẹ́ Aziz o ẹ̀jẹ̀ ló máa jẹ́ Aziz gbogbo Aziz tí mo mọ̀ ọmọ ọlọ́lá ni wá. alájà àdúfẹ́ yẹ́mi sí ṣáàdìyà mi òyìnbó ilé epo lè mí kí òyìnbó aláròsọ ṣeun simsat oil and gas máa ń náwó simsat ò náwó elépo ó náwó elépo. ó náwó elépo. simsat ó náwó elépo. ó náwó elépo. ṣàdíà ó náwó elépo. 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 simsat ó náwó elépo. 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 simsat ó náwó elépo. ó náwó elépo. òyìnbó aláròsọ ni yẹ́mi sí simsat petroleum alájà àdùfẹ́ súnmọ́ bí simsat bẹ̀rẹ̀ gbogbo Aziz mo mọ̀ ọlọ́lá ni wá. Sheikh Bola gbogbo Aziz mo mọ̀ o ọmọ ọlọ́lá ni wá. àríṣe kọ́lá kan Aziz ọmọ ọlọ́lá ni wá. Sheikh Bola mi Aziz ọmọ ọlọ́lá ni wá. èmi kan Aziz Arewa ọmọ ọlọ́lá ni wá. gbogbo yín ẹ̀jẹ̀ ló máa jẹ́ Aziz o ẹ̀jẹ̀ ló máa jẹ́ Aziz gbogbo Aziz mo mọ̀ ọmọ ọlọ́lá ni wá. Sheikh Bola Aziz àfijọ́ àfa Sheikh Bola Aziz èèyàn Al-Mustajab àdùfẹ́ òṣè olólùfẹ́ mi Arewa bá mi sọ́jú gbòǹde. Alhaji Arewa ojúlówó ọmọ ọgbọ́n bàbá bíbù bàbá àbíbá bàbá mábùbù bàbá màbúbá bàbá mú ibù bàbá mú ibà Alhaji Aziz bàbá Aziza ọmọ àgbẹ̀kẹ́ra mọ́ta bàbá àgbẹ̀kẹ́ra mọ́ta Saoty Arewa alẹ́gbẹ̀ẹ́rin adùfẹ́ ó ti fi hàn mí péyàn Saoty làwọn ẹ̀ṣẹ́ ẹ̀kú ìfẹ́ wa ó dáná adùfẹ́ oore ni oore ni. Adùfẹ́ oore ni ibi táyé lè dé náà oore ni ó mọ̀ pé bẹ́ẹ̀ ni kò tó sáré báwọn kan mọ̀ pé bẹ́ẹ̀ ni wọ́n ní ilé o. ó tún yá oore ni oore ni oore ni oore ni ìgbẹ́lẹ̀ wa ní iná oore ni àwọn mọ̀ pé bẹ́ẹ̀ ni kò tó sáré lẹ́yìn kan mọ̀ pé bẹ́ẹ̀ ni àwọn ní ilé wa. Alájà Fábẹ́lá oore ni CEO Fábẹ́lá oore ni Mọ́mí Ahmed oore ni ibi tí wọ́n lè dé náà oore ni ó mọ̀ pé bẹ́ẹ̀ ni kò tó sáré báwọn kan mọ̀ pé bẹ́ẹ̀ ni wọ́n ní ilé o. ó tún yá oore ni
Fabella oore ni oore ni ìgbẹ́lẹ̀ wọn dé iná oore ni àwọn wà pé bẹ́ẹ̀ ni kàtó sọ́rẹ́ lẹ́yìn kan wọ́n pé bẹ́ẹ̀ ni àwọn onílé wa. ìyá méjì London connection. ìyá méjì skeleton ó sọ fún mi sàlámì yẹn ṣeun. Àbíkẹ́ oníbàtà ọ̀rẹ́ Àbíkẹ́. Àbíkẹ́ ìṣọ̀rẹ́ Àbíkẹ́. Fabella sí ó ṣọ̀rẹ́ ara wọn. Àbíkẹ́ ìṣọ̀rẹ́ Àbíkẹ́. Ìyá mẹ́ẹ̀d Àbíkẹ́ ìṣọ̀rẹ́ Àbíkẹ́. Àwọn Àbíkẹ́ méjì èṣù oníyàyín o, àrùn oníyàyín o. Olówó ìṣọ̀rẹ́ olówó ó dára ká lówó lọ́wọ́. Olówó ìṣọ̀rẹ́ olówó ó dára ká lówó lọ́wọ́. Àbíkẹ́ ìṣọ̀rẹ́ Àbíkẹ́ Ọlọ́run kò ṣe mí lólówó. Olówó ìṣọ̀rẹ́ olówó ó dára ká lówó lọ́wọ́. Olówó ìṣọ̀rẹ́ olówó ó dára ká lówó lọ́wọ́. Ọmọdé mi. Àbíkẹ́ ìṣọ̀rẹ́ Àbíkẹ́ oníbó ṣe mí lọ́wọ́. Mama Ahmed ìṣọ̀rẹ́ Mama Dami. Mama Ahmed ìṣọ̀rẹ́ Mama Dami. Olówó ìṣọ̀rẹ́ olówó ó dára ká lówó lọ́wọ́. Olówó ìṣọ̀rẹ́ olówó ó dára ká lówó lọ́wọ́. Àbíkẹ́ ìṣọ̀rẹ́ Àbíkẹ́ Ọlọ́run kò ṣe mí lólówó. Olówó ìṣọ̀rẹ́ olówó ó dára ká lówó lọ́wọ́. Rámọ́sà. Olówó ìṣọ̀rẹ́ olówó ó dára ká lówó lọ́wọ́. Àbíkẹ́ ìṣọ̀rẹ́ Àbíkẹ́ oníbó ṣe mí lọ́wọ́. Ìyá Ahmed ikú oníyàyò àrùn ní tí ń ká. Ikú oníyàyò àrùn ní tí ń ká. Àwọn Alhaji owó tútù ní Ìbàdàn. Ṣẹ́yìn ní Fabella ìyàwó owó tútù ọdẹ léèyàn owó tútù. Ìyàwó owó tútù babaláyé mi ní Ìbàdàn. Eba àyẹ̀wò tútù ní Ìbàdàn. Mama Ahmed Fabella Timothy kì í tipẹ́tipẹ́. Ìyàwó ọ̀gá mi ní Fabella. Fabella sí o ayọ̀ ọ̀gá mi ní àyẹ̀wò tútù. Owó tútù ní Ìbàdàn. Ọlọ́run kẹ́ mi bò ṣe kẹ́ owó tútù Àjàní ti yá mi ní Ìbàdàn. Ọkọ Alhaja Fọláṣadé. Ọkọ Fabella ni mò ń kí. Jíṣẹ́ ọkọ Fabella ni mò ń kí. Fabella sí o Mama Ahmed. Eba Ọlọ́run kẹ́rin kò ṣe kẹ́ owó tútù Àjàní ti yá mi ní Ìbàdàn. Ajífàtà ọkọ Alhaja Fọláṣadé. Ìpọ́njú kọjá ọmọ Àjíkẹ́. Ìpọ́njú kọjá ọmọ Àjíkẹ́. Ìgbádùn ló kù lè ní. Ẹkún tí ìlọ ẹ̀rín dé lójú aláròpin tán rògbò lè ní ládì. Mo ṣe ní àárọ̀ ló ṣe wáyé Fásáyì tó ṣe ṣe jí. Àárọ̀ ló ṣe wáyé Fásáyì tó ṣe ṣe jí. Ọ̀sán ẹ̀ adùn Àjàní alẹ́ ẹ̀ àdá. Àárọ̀ ló ṣe wáyé Fásáyì tó ṣe ṣe jí. Ọ̀sán ẹ̀ adùn Àjàní alẹ́ ẹ̀ àdá. Gòbé. Adébídé sí àárọ̀ ló ṣe wáyé. Ìyá tẹ̀bí òyìnbó aláàárọ̀ sọ̀rọ̀ mi. Gbogbo kòtònú òyìnbó aláàárọ̀ sọ̀rọ̀ mi. Adébídé sí ẹ̀kí alájà mi.
Gobe white ó ń sanwó Àbíkẹ́ lọ́wọ́ ẹ ṣe o ébà gbogbo wa la ó ṣoríire àti mi àtẹ̀yìn. Gbogbo wa la ó ṣoríire àtẹ̀mí àtẹ̀yìn. Àríbídésí mo ní gbogbo wa la ó ṣoríire àti mi àtẹ̀yìn. Gbogbo wa la ó ṣoríire àtẹ̀mí àtẹ̀yìn. Àríbídésí bẹ́ẹ̀ni ẹ bá fẹsẹ̀ sọ́lẹ̀ òun wá rí ẹ̀ máa ní. Orí ọjọ́ òní òrèbì kan sójú ọ̀dọ́ ẹ. Ire ọ̀tún ire òsì ire ní ìwà lẹ́yìn. Màmá tẹ̀mí màmá tẹ̀mí mi. Àríbídésí àtẹ̀yìn tẹ́ ń bẹ́ta wá Saoty bàbá bíbá gbogbo wa la ń ṣoríire àtẹ̀mí àtẹ̀yìn. Gbogbo wa la ó ṣoríire àtẹ̀mí àtẹ̀yìn. Ayárùnà mi máa gbá Àríbídésí o. Àríbídésí mú kí ẹ ìyàwó Àrùnà. Ayárùnà ń sanwó mi màmá tẹ̀mí. Àní gbogbo wa la ń ṣoríire àtẹ̀mí àtẹ̀yìn. Gbogbo wa la ó ṣoríire àtẹ̀mí àtẹ̀yìn. Gbogbo wa la ń ṣoríire àtẹ̀mí àtẹ̀yìn. Gbogbo wa la ó ṣoríire àtẹ̀mí àtẹ̀yìn. Ayọ̀ owó tútù àní àárọ̀ ló ṣì wáyé Fatai tó ṣẹ̀ṣẹ̀ jí ọ̀sán ẹ̀ adùn ajá ní alẹ́ àdá. Àárọ̀ ló ṣì wáyé Fatai tó ṣẹ̀ṣẹ̀ jí ọ̀sán ẹ̀ adùn ajá ní alẹ́ àdá. Àárọ̀ ló ṣì wáyé àárọ̀ ló ṣì wáyé Fatai tó ṣẹ̀ṣẹ̀ jí ọ̀sán ẹ̀ adùn ajá ní alẹ́ àdá. Àárọ̀ ló ṣì wáyé Fatai tó ṣẹ̀ṣẹ̀ jí ọ̀sán ẹ̀ adùn ajá ní alẹ́ àdá. Ó ṣe Alhaja Dúkẹ́ ọ̀rẹ́ Alhaja Dúkẹ́ ìyàwó wọ best Alhaja Dúkẹ́ ṣe Alhaja Dúkẹ́ ọ̀rẹ́ ìyàwó òun lọ́rẹ́ ìyàwó ọ̀rẹ́ Alhaja Dúkẹ́ ìyàwó wọ best tó ń sanwó mi Saoty Alhaja Dúkẹ́ Àgbẹ̀kẹ́ bí kì í fọlọ́lùfẹ́ ṣeré o. Bí kì í fọlọ́lùfẹ́ ṣeré o. Èèyàn bá fífẹ́ hàn mí kí á ní wọ́n fífẹ́ hàn wọ́n. Àgbẹ̀kẹ́ Alhaja mi ayàwó best ọ̀rẹ́ Aládùkẹ́ ọ̀rẹ́ Aládùkẹ́ ayàwó best mi Àgbẹ̀kẹ́ Alhaja mi oṣù béèyàn bá fífẹ́ hàn mí kí àwọn fífẹ́ hàn sí o èmi kì í fọlọ́lùfẹ́ ṣeré o mi kì í fọlọ́lùfẹ́ ṣeré o ọ̀rẹ́ Aládùkẹ́ o ọ̀rẹ́ Aládùkẹ́ o Àgbẹ̀kẹ́ ọlá ayàwó best mi. ọ̀rẹ́ ayáwó best wọ́ best sí ti wálẹ̀ pé owó ṣe ní assist olólùfẹ́ wa ẹ̀pẹ́ alárò ògùn mọ́dẹ̀dẹ́ ni Àgbẹ̀kẹ́ wọn kì í rẹ̀ o ọ̀rẹ́ Alhaja Dúkẹ́ o ṣeun Àjọkẹ́ adé mi yeye oge dálẹ́kọ́ náà kì í rẹ̀ yeye oge dálẹ́kọ́ mú bàròdé o yeye oge dálẹ́kọ́ ó ń sanwó àṣìṣe yeye oge dálẹ́kọ́ Àjọkẹ́ adé mi ayamukadam èèyàn Mustajab Àjọkẹ́ adé mi èèyàn Mustajab mi
Alhaja Fatima tanko ìyá bíi onígálà lóṣòdì náà ti ń pawó ẹ̀yẹ o. Ìyá bíi Abibalik Alhaja Fatima ebéèyàn bá fífẹ́ hàn mi kí àwọn fífẹ́ hàn sí Alhaja Fatima tà mí ìyá bíbùlà òyìnbó ní gálà Òṣòdì náà ti ń pawó. Àjọkẹ́ wọn ò kú lọ́dọ̀ ẹ o ẹ̀bà mo ṣì ń ká Àjọkẹ́ àdé mò ń kí Fatima o. Fatima bintu Rasulullah Fatima bintu Rasulullah mi kì í fọlọ́lùfẹ́ ṣeré o. Ìyá bíbúlà mi kì í fọlọ́lùfẹ́ ṣeré o. Béèyàn bá fífẹ́ hàn mí kí àwọn fífẹ́ hàn sí o. Béèyàn bá fífẹ́ hàn mí kí àwọn fífẹ́ hàn sí. Fatima ó ṣeun bintu Rasulullah ẹ̀bà mi kí Fatima mi. Ajá mi ná adẹ́rù pọkọ̀ mi òyìnbó ní tọ́kí o. Ní Mushin òyìnbó ní tọ́kí o. Ó ń sanwó àṣìṣì òyìnbó ní tọ́kí o. Adẹ́rù pọkọ̀ mi. Ẹ̀gbọ́n Dòwú óyè nu gà mí. Ẹ̀bà ẹ̀gbọ́n Dòwú óyè nu gà mí oṣù. Adẹ́rù pọkọ̀ òyìnbó ní sọ́kí ní Mushin wọ́n tún ń tàrẹ̀ sí i o. Fatima bintu Rasulullah bó ṣe ń ṣe ohun mi o. Bó ṣe ń ṣe ohun mi. Ẹ̀bà adẹ́rù pọkàn mi òyìnbó ní ráìsì. Ẹ̀bà adẹ́rù pọkàn oore ni oore ni oore ni oore ni wọ́n ti ná mi ní gálà òkè. Fatima ó ná mi ní gálà oore ni Fatima oore ni bintu Rasulu Fatima oore ni ibi táyé lè dé náà oore ni a mọ̀ pé bẹ́ẹ̀ ni ká tó sáré bẹ́yìn gan mọ̀ pé bẹ́ẹ̀ ni ẹni ilé wa o. Fatima Àjọkẹ́ oore ni oore ni òyìnbó ní rẹ́sìn oore ni ìdálẹ́kọ̀ oore ni. Ẹ̀bà Fatima oore ni oore ìyá bíu oore ni oore ibi táyé lè dé náà oore ni ó mọ̀ pé bẹ́ẹ̀ ni kò tó sáré bá wọn gan mọ̀ pé bẹ́ẹ̀ ni wọ́n ní ilé wa o. Òkè dálẹ́kọ́ ó yá òwúrẹ́ o ta ni ó ṣe ẹni ṣe òun ni ó jẹ owó tí mo ná lórí ọmọ mi àjọ ni èmi ní oko. Ọ̀rẹ́ o ta ni ó ṣe ẹni ṣe òun yóò jẹ owó tí mo ná lórí ọmọ mi àjọ ni èmi ní oko. Màmá bíbù òwúrẹ́ ta ni ó ṣe Fatima òyìnbó ní gálà òwúrẹ́ o ta ni ó ṣe ó ti ná mi ní gálà pálí èmi náà mo bí Abibu nílé Alhaji Abibu la àdìo àtàbí ìbú tèmi àtàbí ìbú tiẹ̀ wọn ò níyàn kú
lọ́lá ní iṣẹ́ ńlá àjèrè àwọn àbíwò ìbò wa òwúrẹ́ o ta ni ó ṣe ẹni ṣe òun ni ó jẹ owó tí mo ná lórí ọmọ mi àjọ ni èmi ni ó kó. ọ̀rẹ́ o ta ni ó ṣe ẹni ṣe òun ni ó jẹ owó tí mo ná lórí ọmọ mi àjọ ni èmi ni ó kó. ẹni tí yóò ṣàkílọ̀ pé kò sì ta ògbúrọ̀ lọ́fà ó dòdì ẹmu ó ṣàfihàn sókè ọ̀fẹ́ kọ́ màlẹ́ múru àṣekọ́ tó di ìbàjẹ́ ni àjọ ni ẹni dáko. ọ̀rẹ́ o ta ni ó ṣe ẹni ṣe òun ni ó jẹ owó tí mo ná lórí ọmọ mi àjọ ni èmi ni ó kó. bàbá àjọ ni ìgbà tó ń da ọtí lẹ́yìn ń fowó mu ọlálẹ́kan àfa ọlálẹ́kan àjọ ní ìgbà tó ń da tẹ́tẹ́lẹ̀ ń fowó ta alájọ wa ń kó lẹ́lẹ̀ ìlànà òṣìṣẹ́ akọ́sí inú ẹnu wọn. ọ̀rẹ́ o ta ni ó ṣe ẹni ṣe òun ni ó jẹ owó tí mo ná lórí ọmọ mi àjọ ni èmi ni ó kó. àfa ọlálẹ́kan ń sọ ohun mi á ṣiṣẹ́ àfa ọlálẹ́kan. alájà rámọ́ta òwúrẹ́ ta ni ó ṣe ìyàwó aládùúrà òwúrẹ́ o ta ni ó ṣe ẹni ṣe òun ni ó jẹ owó tí mo ná lórí ọmọ mi àjọ ni èmi ni ó kó. ọ̀rẹ́ o ta ni ó ṣe ẹni ṣe òun ni ó jẹ owó tí mo ná lórí ọmọ mi àjọ ni èmi ni ó kó. má jẹ́ ń pòórá o má jẹ́ ò pòórá ìyàwó aládùúrà má jẹ́ ò pòórá ọlọ́run má jẹ́ ò pòórá. ìgbà tó mọ́ ń gba kọ́bọ̀kọ́bọ̀ ìwọ ṣá ló ń fún ìgbà tó bá ń fi ká ẹ̀ṣẹ̀ṣẹ̀ má jẹ́ òpòórá o. má jẹ́ pòórá ọlọ́run má jẹ́ pòórá ìgbà tó mọ́ ń gba kọ́bọ̀kọ́bọ̀ ṣe fẹ́ mi wò fún ìgbà tó bá fi ká ẹ̀ṣẹ̀ṣẹ̀ má jẹ́ pòórá. kí n fi jíṣẹ́ ńlé rice beauty accessory mẹ́ta nìyàwó mi mẹ́ta nìyàwó mi o ṣeun right beauty àníyàn òwúrẹ́ o ta ni ó ṣe ìyàwó aládùúrà òwúrẹ́ ta ni ó ṣe lámọ́tà láyìn òwúrẹ́ ta ni right beauty òwúrẹ́ ta ni ó ṣe torí ẹni ṣe òun ni ó jẹ owó tó ná lórí ọmọ rẹ̀ àjọ ni ìwọ ló kó. ọ̀rẹ́ o ta ni ó ṣe ẹni ṣe òun ni ó jẹ owó tí mo ná lórí ọmọ mi àjọ ni èmi ni ó kó. ó yá ẹ máa sọ pé right beauty right beauty. ẹ sọ pé right beauty right beauty. àbúrò ẹlẹ́ àmọ́wọ́ right beauty right beauty. right beauty accessory bó ṣe right beauty. right beauty. ó náwó náà ju ẹ̀rí right beauty. ó náwó náà ju ẹ̀rí fún mi right beauty. ó mà ṣe o right beauty. right beauty. èèyàn tẹ̀lé àmọ́ Àṣàbí gold Àṣàbí ó yá ajáre àgbórin náà dé o ẹ wá bá mi jó. Àṣàbí gold Alhaji àgbórin náà dé o ẹ wá bá mi jó. Ijó ẹ̀sìn ni àjò dáná kọ́ àjò balada. Ajare wa kori náà dé o, ẹ wá bá mi jó. Ajare wa kori náà dé o, ẹ wá bá mi jó. Ijó sì ni àjò dáná kọ́ àjò balada. Àṣàbí etí ayọ̀ tó ń gbóhùn mi bá ṣe mọ́rin wá. Tó ń pè fọ́kàn tọ̀pọ̀ lọ́sẹ̀ bá ọkọ̀ pé farajó. Kí n táwọn onílù fi lù sọ, ó súnmọ́ etí ẹ̀ lùlù àlùdùn fáwọn olólùfẹ́ kan
àjùbà aládá. Ṣé rí líwánú kúlà mi èèyàn mi ní. Bàkọ̀kọ̀ ṣùkú láti mi ò rí líwánú. Bàkọ̀kọ̀ ṣùkú láti mi rí líwánú. Rí líwánú kúlà mi èèyàn nìyẹn. Àlàyé ni ohun tó wà nílẹ̀ yìí o, ó yẹ kó yé. Gbogbo ẹni bá ṣe mí lóore Saoty Abiodun mi kì í folóore pamọ́ mi kì í ṣàbára mọ́ọ̀rẹ́ jẹ ìwọ̀kọ̀ kì í polówó olóore mi tó ṣe mí lóore. Ọ̀rọ̀ àlàyé ló wà nílẹ̀ yìí o, ó yẹ kó yé. Efele náà ṣe bí mo kì í ẹni ṣàgámù kò ṣe mí lóore. Níjẹ̀bú gbọ́njọ́ sí nígbà táwọn kan tán alẹ̀ mọ́ ìyá ìyàwó mi ìwọ ló yọ mí. Lẹ́sẹ̀kẹsẹ̀ lónítọ̀hún sùn jáde fún mi wọ́n ṣe gbórúkọ ẹ. Chef Co òyìnbó ní ráìsì mi ó ṣe wọ́n dúpẹ́ ẹ̀ka múdà akérògùn ìmọ́lẹ̀ èèyàn làbí Pasuma ní bàbá wa sílá. Chef Co onírẹsì ìmọ́lẹ̀ gbogbo àtọ́ èèyàn Alhaji Pasuma ní òyìnbó wa sílá. Alhaji Arewa àgbòrin náà dé òkè wá bá mi jó ijó ẹ̀sìn àjọ̀dá náà wọ́n àjògbó aládá. Àjọkẹ́ adé ń sanwó mi ó ṣe mo dúpẹ́. Àjọkẹ́ adé ń sanwó mi ó ṣe mo dúpẹ́. Àjọkẹ́ ìbànújẹ́ oníkan ẹ̀hún bó ṣe ń náwó onídolówó àná ṣàmì Àjọkẹ́. Onídolówó àná ṣàmì Àjọkẹ́. Àgbékẹ́ ń bẹ lọ́rọ̀ mi òun náà náwó. Àgbékẹ́ ọlá olórí kì í yá mi Àgbékẹ́ ọlá. Alhaji Arewa àgbòrin náà dé ẹwà bá mi jó ijó ẹ̀sìn ni àjọ̀dánù kọ́ àjọgbà ládàá. Efele akibu mi ẹ̀ṣẹ̀ àdúgbẹ́. Olórúkọ bàbá mi tó bí mi sáyé Akíbù Sàlámì ni ìyẹn ni mo ṣe ń fẹ́ràn rẹ̀. Àfi tí mo kí ẹ tó dá mi lóhùn. Ṣùgbọ́n àkàndé èèyàn l'Alhaji Arewa ọmọ àrílédé sí. Àkàndé ẹ̀dá Alhaji Arewa ọmọ àrílédé sí. Torí oore tó ṣe fún mi tí ń bá rí ẹ nígbà ẹgbẹ̀tẹ̀lá nígbà ogún màmá kí ẹ náà ni torí ó ṣeré fún mi. Bẹ́ẹ̀ ni mo sọ ní Ṣàgámù lọ́dọ̀ Apẹ́lógún àfi sáré-ra lọ́dọ̀ wa sí Wáyìndé mo kéfèlè kò dà mí lóhùn ìbínú. Àkàndé ẹ̀dá ni mi Sàlámì ọmọ àrílédé sí. Àníwọ̀ náà ó ṣe mí lóore. Ilé wa ń kúlà èmi kì í ṣàbára mọ́ ọ̀rẹ́ jẹ. Ẹni tó fún mi lódìdí bus stop tí mo ń gbowó
ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ ṣé mi ò ní appreciate ẹni o mi kì í ṣàbára mọ́ oore jẹ́ tó bá jẹ́ iná lẹ̀ ṣe mí lóore èyí tẹ̀yìn náà ṣe ni mò ń sọ yìí bọ́lá ń ṣe èdè mi nìyẹn o ìka náà bì bọ́lá ń ṣe èdè mi nìyẹn o bàbá àṣegò bọ́lá ń ṣe èdè mi nìyẹn o mi kì í folóore pamọ́ àtòrò tó bá ṣe fún mi. bọ́sọ̀ọ̀pù náà lẹ́lẹ́pẹ̀ àti gbé sílẹ̀ nísìnyí ṣùgbọ́n àlàyé wa ó tún ti ní kí mẹ́ni tó bá ń bójú tó kó wá báwọn àwọn ọjọ́ ńlá Àbújá ni ṣé kí n folóore pamọ́ ni. ẹ̀jẹ̀ rẹ̀ wà borí náà dé wá bá mi jó. Wábíláì Sàfíkì oníjó ẹ̀sìn ní àjọdánù kọ́ àjọgbà aládá. Ajẹ́rẹ́ wà borí náà dé o, ẹ wá bá mi jó. Ajẹ́rẹ́ wà borí náà dé o, ẹ wá bá mi jó. Ìjọsìn ní àjọdánù kọ́ àjọgbà aládá. Wábíláì súnmọ́ bí owó eré mi dàgbà ń gbé o. Owó eré mi dàgbà ń gbé. Wábíláì Sàfíkì. Owó eré mi dàgbà ń gbé. Mo ti kọ́kọ́ gba 200 lọ́wọ́ ẹ̀ Wábíláì súnmọ́ bí. Bámo Wábíláì Sàfíkì. Owó eré mi dàgbà ń gbé. Súnmọ́ bí Wábíláì Sàfíkì. Owó eré mi dàgbà ń gbé. Olólùfẹ́ mi Àṣìṣe. Owó eré mi dàgbà ń gbé. Wábíláì ẹ fún lówó náà olólùfẹ́ mi Àṣìṣe. Owó eré mi dàgbà ń gbé. Wábíláì owó ní ìsan lọ́wọ́ ẹ ọ̀rẹ́ mi dáadáa gbogbo ibi tó bá ti rí mi ló ń pọ́n mi rí o. Rílé wá nù kúlẹ̀ mi ò kú lọ́dọ̀ alápọ̀nlé ẹ̀dá. Gbogbo ibi tó bá ti rí mi ló ń pọ́n mi lé rílé wá ń kú la. Ọkọ̀ ìṣukura lèmi náà mi ò ṣe gbọ́dọ̀ má kìí sínú rẹ́kọ̀dù wa. Double album èyí tó ṣẹ̀ṣẹ̀ jáde olórí ọ̀dọ́ mo tún ti kì í sínú ẹ̀ mo ti ní kó lọ gbọ́. Àjọkẹ́ Adé ó ń sanwó mi Saoty Àjọkẹ́ 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 Jọkẹ́ Jọkẹ́ Àjọkẹ́. Jọkẹ́ Jọkẹ́ Àjọkẹ́. Àjọkẹ́ Àjọkẹ́. Àjọkẹ́ Àjọkẹ́. Àjọkẹ́ Àjọkẹ́. Jọkẹ́ Jọkẹ́ Àjọkẹ́. Àjọkẹ́ Adé owó ní ìsanlọ Àjọkẹ́ obìnrin kèsè kanko bí kádàyàn mọ́sẹ̀ gíní Àjọkẹ́ Adé oṣé alájà sòlíà owó màmá kírun mi alájà sòlíà òyìnbó elépo ni nídìí ìrókò lọ ti ń pa owó ébà ó yẹ pé Sùlíyàtù kí n gbọ́ Sùlíyàtù. Ẹ pé Sùlíyàtù kí n gbọ́. Sùlíyàtù. Èèyàn ńlá ó ṣe é pín. Sùlíyàtù. Ẹlẹ́ àmọ́ ó tí ìnáwó eré. Ó tí ìnáwó eré. Fi pásù ránṣẹ́ sí mi. Mò ń wò ó látẹ̀ẹ̀kan ni. Mi ti rọ̀wọ́ ẹ. Àjàrà Àbíkẹ́
ẹlẹ́mú. Oya ẹlẹ́mú ẹlẹ́mú ẹ̀ka jára ẹlẹ́mú. Ajara Abike Adéhùn Ayamu Eba Ajara Eba Oya rọ sí wọn. Rọ́ọ̀sì wọn. Rọ́ọ̀sì wọn lọ́rùn. Password. Password àmọ́ o. Rọ́ọ̀sì wọn lọ́rùn. Ajara. Mo wo eré mi wá. Ọlọ́njà ni ìbá ara wa ṣe. Ọlọ́run jẹ́ àrìnrè bàbá wa ṣe. Àti ṣe iná ọlọ́run ká tún ṣe mí. Ọlọ́run jẹ́ kárìnrè bàbá wa ṣe. Ọlọ́run jẹ́ kó dára fún ọmọ wa o. Ọlọ́run jẹ́ kó dára fún ọmọ wa. Kò ní dára fún ọmọ kó má má rọ bí o. Ọlọ́run jẹ́ kó dára fún ọmọ wa. Ọlọ́run jẹ́ kó dára fún ọmọ wa. Ọlọ́run jẹ́ kó dára fún ọmọ wa. Kò ní dára fún ọmọ kó má má rọ bí. Ọlọ́run jẹ́ kó dára fún ọmọ wa. Haji White àbúrò Al-Mustajab Ọlọ́run jẹ́ káríre bára wa ṣe. Haji White Ọlọ́run jẹ́ káríre bára wa ṣe. Ti ṣe iná Ọlọ́run ká tún ṣe mí. Ọlọ́run jẹ́ káríre bára wa ẹlẹ́mú. Ọlọ́run jẹ́ káríre bára wa ṣe. Ọlọ́run jẹ́ káríre bára wa ṣe. Àti ṣe iná Ọlọ́run ká tún ṣe mí. Ọlọ́run jẹ́ káríre bára wa ṣe. A ó jèrè ara wa, a ó jèrè ara wa. Ajara, a ó jèrè ara wa, a ó jèrè. Àtà ó bá kan ra wa jẹ, a ó jèrè ara wa. Ó jèrè ara wa, ó jèrè ara wa. Jíjẹ. Ó jèrè ara wa, ó jèrè ara wa. Ó bá kan ra wa jẹ, ó jèrè ara wa. Aláwọ̀ mọ̀rọ̀ bá nù. Àtìná fi dùnìyà àsànàtà. Wà nílé àkìrà tí àsànàtà.